Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí, èyí tí à ń gbé sórí afẹ́fẹ́ lákòókò yìí fún gbogbo àwa ilé ìjọsìn tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò èyí tí gbogbo ayé ń lò gẹ́gẹ́ bí fún àpẹẹrẹ ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Orí ọ̀rọ̀ wa fún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tọ̀sẹ̀ yìí òun ni gbígbọ́ àti gbígbàgbọ́. Gbígbọ́ àti gbígbàgbọ́. A sì ń kẹ́kọ̀ọ́ nínú ìwé Róòmù orí 10 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Róòmù orí 10 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún, èyí tí ó kà báyìí: Ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn, nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò tẹríba fún òdodo Ọlọ́run. Nítorí Kristi ní òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tó gbàgbọ́. Mósè ṣàkọ̀wé rẹ̀ pé ẹni tí ó bá ṣe òdodo tí í ṣe ti òfin yóò yè nípa rẹ̀. Ṣùgbọ́n òdodo tí í ṣe ti gbàgbọ́ sọ báyìí pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sí ọ̀run, èyí nì láti mú Kristi sọ̀kalẹ̀, tàbí ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun, èyí nì láti mú Kristi gòkè tí inú òkú wá. Ṣùgbọ́n kí ló wí? Ọ̀rọ̀ náà wà ní etí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Olúwa jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Nítorí ọkàn là á fi gbàgbọ́ sí òdodo, ẹnu là á sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, ojú kì yóò tì í. Nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Hélénì, nítorí Olúwa kan náà lolúwa gbogbo wọn, ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é. Nítorí ẹnikẹ́ni tí ó bá sápe orúkọ Olúwa ni a ó gbàlà. Ǹjẹ́ wọn á ti ṣe ké pe ẹni tí wọn kò gbàgbọ́? Wọn á ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ rí gbọ́? Wọn á ti ṣe gbọ́ láìsí oníwàásù? Wọn á sì ṣe wàásù bí kò ṣe pé a rán wọn? Gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ẹsẹ̀ àwọn tí ń wàásù ìhìn rere àlàáfíà ti dára tó, àwọn tí ń wàásù ìhìn ayọ̀ ohun rere. Ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gba ìhìn rere. Kì í ṣe gbogbo wọn ni ó gbọ́ ti ìhìn rere. Nítorí Àìsáyà wípé Olúwa, ta ni ó gba ìhìn wa gbọ́? Ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá, àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni ẹsẹ̀ Bíbélì fún ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ 9 ìwé tá a kà tán yẹn, òun náà ni ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí. Ẹsẹ̀ àtẹnumọ́, ẹsẹ̀ àfisọ́kàn. Ẹsẹ̀ 9 lẹ́ẹ̀kan sí i, ó ní pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lólúwa, tó o sì gbà á gbọ́ ní ọkàn rẹ pé Olúwa jí dìde kúrò ní òkú, a ó gbà ọ́ là. Ẹsẹ̀ láti rántí wa nù, tí ń ṣe àtẹnumọ́ ìjẹ́wọ́ Jésù lólúwa, tí ń ṣe àtẹnumọ́ ìgbà Jésù gbọ́ ní ọkàn ẹni, èyí tí yóò yọrí sí ìgbàlà. Ìgbà Jésù gbọ́ ní gbígba ikú àti àjíǹde rẹ̀ gbọ́. Ní ọ̀sẹ̀ yìí lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ wa, èyí tí a ti ń kọ́ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí. Mo sì ń gbàdúrà pé Olúwa tó mọ ohun gbogbo kó tìkára rẹ̀, kó fi òye ọ̀rọ̀ rẹ̀ kó fi yé gbogbo wa.
ẹ̀sìn ọ̀rọ̀ tá a ti ń wò láti bẹ̀rẹ̀ oṣù karùn-ún yìí tí a sì ń parí rẹ̀ lónìí nínú ọ̀sẹ̀ yìí òun náà ni gbígbọ́ àti gbígbàgbọ́ ni ẹ̀kọ́ tòní, ṣùgbọ́n ẹ̀sìn ọ̀rọ̀ tá a ti ń wò bọ̀ láti bẹ̀rẹ̀ oṣù òun ni dídúró ṣinṣin nínú ìgbàgbọ́. Dídúró ṣinṣin nínú ìgbàgbọ́. Ẹnìkan ó sì béèrè wípé ìgbàgbọ́ wo? Ẹ̀kọ́ wa ọ̀sẹ̀ àkọ́kọ́ sì sọ fún wa pé ìgbàgbọ́ tí ń dáni láre. Dídúró ṣinṣin nínú ìgbàgbọ́ tí ń dáni láre. Èyí ò lẹ̀kọ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ tá a kọ́ nínú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 21 sí 30. Ìgbàgbọ́ wo? Nínú ọ̀sẹ̀ kejì akẹ́kọ̀ọ́ pé ká dúró ṣinṣin nínú ìgbàgbọ́ tí ń sọ ní dolódodo. Ìgbàgbọ́ tí ń sọ ní dolódodo, ká dúró nínú rẹ̀. Èyí ò lẹ̀kọ́ tá a kọ́ ní ọ̀sẹ̀ kejì nínú Róòmù orí 4 ẹsẹ̀ 13 sí 15. Dídúró ṣinṣin nínú ìgbàgbọ́. Ìgbàgbọ́ wo? Ìgbàgbọ́ tí ń múni bá Ọlọ́run làjà. Èyí ò lẹ̀kọ́ wa tá a kọ́ lọ́sẹ̀ tó kọjá tí a kọ́ nínú ìwé Róòmù ìkan náà orí 5 ẹsẹ̀ 1 sí 11. Dídúró ṣinṣin nínú ìgbàgbọ́ ní ìparí ẹ̀kọ́ wa lóṣù yìí nínú kíni? Nínú gbígbọ́ àti gbígbàgbọ́ nínú ìhìnrere Jésù Kristi. Ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀sìn ọ̀rọ̀ wa fún ti ọ̀sẹ̀ yìí ó fi jẹ́ gbígbọ́ àti gbígbàgbọ́. Hearing and believing. Gbígbọ́ àti gbígbàgbọ́. A sì pín ẹ̀kọ́ wa yẹn sí abala 3 kó bá lè yé wa dáadáa. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní ìfẹ́ ọkàn Pọ́ọ̀lù fún Ísírẹ́lì. Ìfẹ́ ọkàn Pọ́ọ̀lù fún Ísírẹ́lì. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 4 àkọ́kọ́ nínú ìwé Róòmù orí 10 tí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Ẹsẹ̀ 4 àkọ́kọ́ ọ̀hún lẹ́ẹ̀kan sí fún àtẹnumọ́ ó sì kà báyìí pé, ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn, nítorí mo gbẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀, nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, wọ́n ti ń wá ọ̀nà láti gbé òdodo ara tiwọn kalẹ̀. Wọn kò tẹríba fún òdodo Ọlọ́run, nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Ṣé rí nínú Róòmù orí 9, orí 10 àti orí 11, ohun tó jẹ Paul apọ́stélì lógún nínú orí mẹ́tẹ̀ẹ̀ta hàn tó sì fi orí mẹ́tẹ̀ẹ̀ta yẹn sọ òun ní ìgbàlà àwọn ìran rẹ̀, àwọn ènìyàn rẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì, àwọn Júù. Nínú orí 9 ibẹ̀ ló ti ṣàtẹnumọ́ ìpè àti yíyàn Ọlọ́run, agbára Ọlọ́run, ẹ̀tọ́ tọ́lọ́run ní láti so ohun tó wù ú, láti yan ohun tó wù ú, láti pe ni sí ohun tó wù ú. Bó ti pa Ábúráhámù, bó ṣe pe Ábẹ́lì dípò Ísọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bó ṣe pe Jákọ́bù dípò Ísọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nínú orí 10, kódà bẹ̀rẹ̀ láti abala tó gbẹ̀yìn orí 9 sí orí 10, ibẹ̀ ni Paul apọ́stélì ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ nípa àìgbàgbọ́ àwọn Júù àti ojúṣe tí a ní láti ṣe kí wọ́n lè nígbàlà. Torí ohun gbogbo tó yẹ kọ́lọ́run ṣe fún ìgbàlà gbogbo ènìyàn lọ́lọ́run ti ṣe nínú Kristi Jésù, nípa ìfaraẹnirúbọ Jésù àti bí Ọlọ́run sì jí dìde kúrò nínú òkú lẹ́yìn tó fara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé. Eléyìí ló mú Paul apọ́stélì sọ nínú ẹsẹ̀ àkọ́kọ́ orí 10 tẹ́kọ̀ọ́ wa ti bẹ̀rẹ̀ wípé ìfẹ́ ọkàn mi, ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Ìfẹ́ ọkàn Paul nu, ní tí Paul ń gbàdúrà lé lórí kíkankíkan nu, ṣùgbọ́n ohun tó doni tó sì ṣeni láàánú ó ní wípé bí eléyìí ṣe jẹ́ ìfẹ́ ọkàn Paul apọ́stélì tó sì jẹ́ àdúrà rẹ̀,
àwọn ọmọ Ísírẹ́lì fúnra ara wọn ò ríra wọn bí ẹni tó nílò ìgbàlà Ọlọ́run rárá. Paul sì fún wa nídìí bíi 2 àbí 3 tí wọn ò fi rò páwọn nílò ìgbàlà. Ìdí àkọ́kọ́ tí wọn ò fi rò páwọn nílò ìgbàlà ò ní pé wọ́n ní tara ṣiṣẹ́ Olúwa. Ìtara láìsí ìmọ̀. Ẹsẹ̀ ìkejì ìwé tá a sì ti ń kẹ́kọ̀ọ́ yìí, Róòmù orí 10, ó sì là á mọ́lẹ̀ fún wa dáadáa. Ẹ gbọ́ bó ti wí, ó ní mo gbẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Èrò tiwọn ò ní wípé pípa òfin mọ́, títẹ̀lé òfin, ṣíṣe féfé, mímúra sí ìsìn, òun làwọn ò fi ní ìgbàlà. Wọn ronú ọ̀nà míì ju pé a ní ìtara ṣiṣẹ́ Olúwa. Ó sì ṣe ni láàánú lónìí pé ọ̀pọ̀lọpọ̀ nù jọ gangan lónìí ìtara lásán wọn gbẹ́kẹ̀lé. Mo ń pẹ̀kọ́ Bíbélì jẹ, mò ń wá sílé ìjọsìn, kódà ọmọ ẹgbẹ́ akọrin ni mí, RA ni mí, igbá ni mí, àwòrán ni mí, brigade ni mí, pásítọ̀ ni mí, adarí mo jẹ́ nínú ẹgbẹ́ kan tó bí pásítọ̀ ni mí. Gbogbo iṣẹ́ wọ̀nyí, iṣẹ́ ara ẹni wọ̀nyí ò lè gbani là. Ní táwọn Júù kan gbẹ́kẹ̀lé nù, ìtara ṣiṣẹ́ Olúwa. Ṣùgbọ́n Paul ní ìtara ṣiṣẹ́ Olúwa láìsí ìmọ̀, òdo ni, kò lè gbani là. Paul gangan fúnra ara rẹ̀ gan náà ti gbẹ́kẹ̀lé tara bẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n gbà tó ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi ní ọ̀nà Damasku, gẹ́gẹ́ bá a ṣe kọ́ nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4:29 ẹsẹ̀ 11 àkọ́kọ́ àti Gàlátíà orí 1 ẹsẹ̀ 13 àti 14, ojú tó náà wá là wáyé pé àṣetara tí mo ní wọ̀nyí, àṣetara yóò lè gbé mi débi kankan. Ìtara nínú ẹ̀sìn kò gbani là o. Nǹkan àkọ́kọ́ tí ò jẹ́ káwọn Ísírẹ́lì tí ń de àwọn ọmọ Ísírẹ́lì lọ́nà láti lè rí pé àwọn nílò ìgbàlà àbí olùgbàlà nìyí tí Paul Apostoli tọ́ka wá sí. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tó dènà wọn láti lè rí pé àwọn nílò olùgbàlà bí ìgbàlà ò ní pé wọ́n gbára lé òdodo ara ẹni. Ìyẹn lẹ́sẹ̀ 3 sọ fún wa. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wo tẹ́sẹ̀ 3 yẹn sọ. Bíbélì ní nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, wọ́n wá ń wá ọ̀nà láti gbé òdodo tara wọn kalẹ̀. Wọn ò tẹríba fódodo Ọlọ́run. Èyí ò ní wípé tinútinú wọn ni wọ́n fi kọtí ikún sí tọ́lọ́run ṣe. Tinútinú wọn ni wọ́n fi gbé òdodo Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n wá gbé tara wọn kalẹ̀. Irú ẹni tí wọ́n jẹ́, irú ipò tí wọ́n dì mú, irú ẹ̀yà tí wọ́n ti wá, irú ohun tí wọ́n ń ṣe, ìṣeféfé asán ara ẹni, òdodo ara ẹni, tí ìwé mímọ́ wọn gangan sì sọ wípé gbogbo òdodo èèyàn pátápátá bí àkísà ẹlẹ́gbin ni. Paul Apostoli gan sì tó dára wọn òun náà ti nírú gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Paul ní ìbápàdé pẹ̀lú Jésù lọ́nà Damasku, ìtàn ayé rẹ̀ yí padà. Sáà bàbá wa ilẹ̀ Yorùbá ní tí orin bá ti yí ìlú ó yí, bórin bá ti yí padà dandan ni ìlú náà yí padà. Nígbà tí Paul Apostoli tó ní ìbápàdé pẹ̀lú Kristi lọ́nà Damasku, ìgbẹ́kẹ̀lé ara ẹni àti òdodo ara ẹni ó dópin. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ wá dúró nínú òdodo Ọlọ́run. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á sáré wò ó nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 4 sí 11. Fílípì orí 3 ẹsẹ̀ 4 sí 11. Ìwé mímọ́ kà báyìí wípé bí èmi tìkára mi tilẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ara mi, bí ẹnikẹ́ni bá rò pé ó ní ìgbẹ́kẹ̀lé nínú ara, tèmi tilẹ̀ jù. Ẹni tí a kọ nílà ní ijọ́ kẹjọ látinú kùkùté Ísírẹ́lì wá, látinú ẹ̀yà Bẹ́ńjámínì, Hébérù látinú Hébérù, ní ti òfin Farisí ni mí, ní ti ìtara èmi ṣe inúnibí ní sí jọ, ní ti òdodo tó wà nínú òfin mo jálá ìlẹ́gàn. Nǹkan méjèèjì yìí tí mo kà ń
òní Paul apọ́sítélì gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀ tí ò fi wò pé òun nílò olùgbàlà tàbí òun nílò ìgbàlà. Àwọn nǹkan báwọn náà sì làwọn ọmọ Ísírẹ́lì yòókù náà gbẹ́kẹ̀lé, òdodo ara ẹni, bá a ṣe bí wọn, irú ẹni tí wọ́n jẹ́ nínú ilé Ísírẹ́lì, ìgbẹ́kẹ̀lé ara ẹni ipò ni wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n fi rò pé àwọn nílò olùgbàlà. Ṣùgbọ́n nígbà tí Paul apọ́sítélì ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run tán, ẹ wo ohun tí ẹsẹ̀ 7 sí 11 ìwé yẹn sọ. Ìwé mímọ́ ní, ṣùgbọ́n ohunkóhun tí ó já sí èrè fún mi, àwọn mo wá kà sófo ní ìsìn nítorí Kristi. Nítòótọ́ láì ṣe àní-àní, mo ka ohun gbogbo sí òfo nítorí ìtayọ ìmọ̀ Kristi Jésù olúwa mi. Nítorí ẹni tí mo ti ṣòfò ohun gbogbo, mo sì kà wọ́n sí ìgbẹ́, kí èmi kí ó lè jèrè Kristi, kí a sì lè bá mi nínú rẹ̀, láì ní òdodo tèmi tìkára mi tí ó wà nínú òfin, ṣùgbọ́n èyí tí a tinú ìgbàgbọ́ mú wá jáde nínú Kristi, òdodo ti Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́, kí èmi kí ó lè mọ̀ ọ́n àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyà rẹ̀, nígbà tí mo bá fara mọ́ ikú rẹ̀, bí ó lè ṣe kí èmi ó lè dé ibi àjíǹde nínú àwọn òkú. Ìgbà tí orí yí padà, ìlú yí padà lọ́dọ̀ Paul apọ́sítélì. Ẹni ó ti gbẹ́kẹ̀lé òdodo ara rẹ̀ tẹ́lẹ̀, ní ìsìn ó wá gbẹ́kẹ̀lé òdodo Ọlọ́run nínú Kristi Jésù. So ohun kan kejì tó jẹ́ adínà bo òkú fáwọn ọmọ Ísírẹ́lì tí wọn ò fi rí pé ìnílò fún ìgbàlà, ó ní pé wọ́n gbẹ́kẹ̀lé òdodo ara wọn tí ò sì lè gbéni débi kankan. Ohun kan kẹta tí ò mú wọn rí pé àwọn nílò olùgbàlà tàbí ìgbàlà, ó ní pé wọ́n ṣì òfin túmọ̀. Òye tófin jẹ́ kò yé wọn, òye òfin ò yé wọn. Ẹsẹ̀ 9 ìwé Róòmù orí 10 tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ẹsẹ̀ 9 ní, nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Kí gan lète òfin? Ète òfin, bí mo ṣe ń tẹnu mọ́ fún wa láti bẹ̀rẹ̀ oṣù yìí, òun ni láti nàka àléébù, òun ni láti tọ́ka sí ẹ̀ṣẹ̀, wípé lágbájá o ti ṣì, o ṣẹ̀. Tó bá sì ti nàka àléébù tó tọ́ka èèyàn sí ẹ̀ṣẹ̀ ń, kó síyàn níyè láti mọ̀ pé gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ omi nílò olùgbàlà. A fi òfin fún àwọn ọmọ Ísírẹ́lì títí irú ọmọ ó fi dé. Jésù sì ni irú ọmọ náà. Alágbàwò òun lòfin jẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì láti gbà wọ́n wò títí Jésù ó fi dé, láti tọ́ wọn sí ìsọ̀hún títí Jésù ó fi dé, ṣùgbọ́n wọn ò nílòye ìyún. Dípò nígbà tó fi bá tọ́ka wọn sí ẹ̀ṣẹ̀ tán, dípò tí wọn ó fi sátọ olùgbàlà lọ, òfin ni a wá sọdọ̀ òòṣà tí wọ́n ń sìn. Wọ́n kọ olùgbàlà tì, wọ́n sá olùgbàlà tì. Ìdí nìyẹn tí òǹkọ̀wé Jọ́ọ̀nù orí 1 ẹsẹ̀ 11 fi wí pé ó tọ̀ àwọn tiẹ̀ wá, ṣùgbọ́n àwọn tiẹ̀ ò gbà á. Ìhìnrere Jọ́ọ̀nù orí 1 ẹsẹ̀ 11, ó tọ̀ àwọn tiẹ̀ wá, ṣùgbọ́n àwọn tiẹ̀ wọn ò gbà á, torí àwọn tiẹ̀ ti sọ òfin dọlọ́hun, òfin wọn ń bọ, òfin wọn ń sìn. Ṣùgbọ́n ẹsẹ̀ 12 ìwé ìhìnrere Jọ́ọ̀nù orí 1 náà ní, ṣùgbọ́n iye àwọn tó gbà á, àwọn la fagbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tó gba orúkọ rẹ̀ gbọ́. Ipò táwọn ọmọ Ísírẹ́lì wá wà yìí, tí wọn ò rí ìnílò fún ìgbàlà, ó jẹ́ ìbànújẹ́ fún ọkàn Paul apọ́sítélì. Èyí ló sì mú kó máa gbàdúrà, tó sì ń làkàkà fún ìgbàlà wọn. Níbi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò, tó ti mú mi nìyẹn. Ìyẹn wá mú
ìbéèrè wá fún èmi àtẹ̀yin náà lónìí. Ipò wo làwọn èèyàn tèmi náà wà? Àwọn aráalé bàbá mi, àwọn aráalé ìyá mi, ipò wo ni wọ́n wà? Àwọn aráalé bàbá rẹ, àwọn aráalé ìyá rẹ, àwọn aráàlú rẹ, àwọn ará ìpínlẹ̀ rẹ, àwọn ará orílẹ̀-èdè rẹ, ipò wo ni wọ́n wà? Ǹjẹ́ ìwọ náà, kí ni ìfẹ́ ọkàn rẹ fún wọn? Kí ni ìfẹ́ ọkàn rẹ fún ìgbàlà wọn? Kí sì nípa tó ń sà láti rí wípé gbogbo àwọn aráalé bàbá, ilé ìyá rẹ, aráàlú, ará àdúgbò rẹ tí ò tí ì mọ Jésù Kristi, láti hàn tí ì ní ìrírí ìgbàlà, wọ́n ní ìgbàlà? Ẹ jẹ́ á gbàbéèrè yẹn rò bí a ti ń lọ sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní ìgbàlà fún gbogbo ènìyàn. Ìgbàlà fún gbogbo ènìyàn. Eléyìí sì dá lórí orí kẹwàá ìwé Róòmù tá à ń ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 5 sí 11. Róòmù orí kẹwàá ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 11. Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ jẹ́ á jọjọ tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kà á lẹ́ẹ̀kan sí i. Paul àpọ́sítélì tẹ̀síwájú nínú ìwé rẹ̀, ó ní, mo sáà kọ̀wé rẹ̀ pé ẹni tí ó bá ṣe òdodo tí í ṣe ti òfin yóò yè nípa rẹ̀. Mósè ṣàkọ̀wé rẹ̀ pé ẹni tí ó bá ṣe òdodo tí í ṣe ti òfin yóò yè nípa rẹ̀. Mósè ṣàkọ̀wé rẹ̀ pé ẹni tí ó bá ṣe ti òdodo tí í ṣe ti òfin yóò yè nípa rẹ̀. Ṣùgbọ́n òdodo tí í ṣe ti ìgbàgbọ́ sọ báyìí wípé, má ṣe wí ní ọkàn rẹ pé ta ni ó gòkè lọ sí ọ̀run, èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀, tàbí ta ni yóò sọ̀kalẹ̀ sí ọ̀gbun, èyí ni láti mú Kristi gòkè láti inú òkú wá. Ṣùgbọ́n kí ló wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Nítorí ọkàn là á fi gbàgbọ́ sí òdodo, ẹnu là á sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ojú kì yóò tì í. Nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Hélénì, nítorí Olúwa kan náà lolúwa gbogbo wọn, ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é. Nítorí ẹnikẹ́ni tí ó bá sá pe orúkọ Olúwa ni a ó gbàlà. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Níhìn-ín, àpọ́stélì Paul ó gbára lé ìwé Lífítíkù orí 18 ẹsẹ̀ 5 àti Ditanórómì orí 30 ẹsẹ̀ 12 sí 14. Lífítíkù orí 18 ẹsẹ̀ 5 àti Ditanórómì orí 30 ẹsẹ̀ 12 sí 14. Àwọn àyọkà bíbélì méjèèjì yẹn òun ni Paul àpọ́stélì gbára lé níbi tí mo kà tán nínú ọ̀rọ̀ rẹ̀ ní ìsìn láti fi yé ni wípé ọ̀nà sí ìgbàlà ọ̀nà ìgbàgbọ́ ni. Ọ̀nà sí ìgbàlà ọ̀nà ìgbàgbọ́ ni. Kì í sọ̀nà òfin, kì í sọ̀nà pípa òfin mọ́ la fi lè ní ìgbàlà. Ọ̀nà ìgbàgbọ́ la fi lè ní ìgbàlà. Ẹni yòówù tó bá wá gbẹ́kẹ̀lé òfin, pé pípa òfin mọ́ lòun ó fi ní ìgbàlà, olúwa rẹ̀ gbọ́dọ̀ pa gbogbo ẹ̀ mọ́, kò gbọ́dọ̀ rú ẹyọ kankan. Ṣùgbọ́n látijọ́ aláyé ti bẹ̀rẹ̀, látijọ́ tí Mósè ti gbé òfin fáwọn ọmọ Ísírẹ́lì, kò sí ẹnì kankan nínú wọn tó pa gbogbo ẹ̀ mọ́. Mósè fúnra ara rẹ̀ gan tó àtọwọ́ rẹ̀ gbófin kalẹ̀, òun gan ọ̀pá mọ́, òun gan òdélẹ̀ lérí lẹ́ni tá àtọwọ́ rẹ̀ gbófin kalẹ̀. Ṣùgbọ́n Jésù Olúwa nìkan ló pa gbogbo òfin mọ́. Ìdí nìyí tí Paul àpọ́stélì ní abala ẹ̀kọ́ wa kejì yìí tó fi Jésù Kristi dípò òfin.
torí wípé ìwé Dítanórómì orí 30 èyí tí Paul apọ́stélì gbára lé o, ibẹ̀ ni Mósè ti ń sọ̀rọ̀ ọ̀dágbére fáwọn ọmọ Ísírẹ́lì. Àtẹnumọ́ rẹ̀ fún wọn sì ni wípé kí wọ́n rí i pé ńgbà wọ́n bá délẹ̀ ìlérí o, àwọn pa gbogbo òfin mọ́ o tóun ti fún wọn yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ̀ 4 Róòmù orí 10 tá a kà tán ní ìsìn, Paul apọ́stélì tẹnumọ́ wípé nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tó gbàgbọ́. Èyí ò ní wípé Kristi lórúborí òfin, òun ló pa gbogbo òfin mọ́, òun ló mú òfin ṣẹ. Orí rẹ̀ lòfin pín sí. Látorí Kristi gbogbo ẹni ó bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, ìgbé ayé rẹ̀ ò gbára lé pípa òfin mọ́ rárá bí ti wù ọmọ. Ohun tí ìgbé ayé rẹ̀ gbára lé òun ní gbígba Jésù Kristi gbọ́ ní Olúwa àti olùgbàlà rẹ̀. Ìdí nìyí tí Paul apọ́stélì tó tún fi sáré lọ sínú ìwé Àìsáyà orí 28 ẹsẹ̀ 14. Àìsáyà orí 28 ẹsẹ̀ 14 tó fi sọ nínú orí 10 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí ẹsẹ̀ 13 wípé nítorí ìwé mímọ́ wípé, ìwé mímọ́ tí ń tọ́ka sínú ẹsẹ̀ 11 orí 10 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí òun la Àìsáyà orí 28 ẹsẹ̀ 14. Kí sì la Àìsáyà wí ń bẹ̀ náà lọ́kọ fún wa, ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ojú kì yóò tì. Ohun kan ṣoṣo tí kì í jẹ́ kójú ó tìyàn lọ́dọ̀ Ọlọ́run òun ni ìgbàgbọ́. Ìdí nìyí ńgbà Paul dé ẹsẹ̀ 9 àti 10 tó fi ṣe àtẹnumọ́ fún wa wípé ìgbàgbọ́ nìkan nínú Jésù ní fúnni ní ìgbàlà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 9 àti 10. Paul ní pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù lólúwa tó o sì gbà á gbọ́ ní ọkàn rẹ, ẹsẹ̀ láti rántí wa lọ́sẹ̀ yìí nù, ẹsẹ̀ àtẹnumọ́ wa lọ́sẹ̀ yìí nù, pé Ọlọ́run jí dìde kúrò ní òkú, á gbà ọ́ là. Torí ọkàn là á fi gbàgbọ́ sí òdodo, ẹnu là á sì fi jẹ́wọ́ sí ìgbàlà. So ìgbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Kristi òun ní fúnni ní ìgbàlà, kì í ṣe pípa òfin mọ́. Orí Jésù Kristi lòfin pin. Inú Jésù Kristi ìsìn ìgbàlà wà fún ẹnikẹ́ni tí ó bá ní ìgbàgbọ́ nínú rẹ̀. Àwọn wo wá ní ìgbàlà yìí wà fún? Sáwọn Júù nìkan ni Jésù kú fún? Sáwọn Júù nìkan ni ìgbàlà wà fún? Èyí ló mú Paul apọ́stélì nínú ẹsẹ̀ 12 sí 13 àwí tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí tó fi sáré lọ sínú ìwé Jóẹ́lì, wòlíì Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 22. Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 22 láti fìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo ènìyàn pátápátá láì ní fi ṣe ẹ̀yà, àwọ̀, èdè, ipò àti àṣàyàn ló nílò ìgbàlà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ 12 àti 13. Bíbélì ní nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Hélénì. Àwọn Júù làwọn ọmọ Ísírẹ́lì, àwọn Hélénì ní gbogbo ẹ̀yà yòókù tó wà láyé tí kì í ṣe Júù. Nítorí Olúwa kan náà lolúwa gbogbo wọn, ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè. Nítorí ẹnikẹ́ni tó bá sá pe orúkọ Olúwa òun ni a ó gbàlà. Ẹsẹ̀ 13 nítorí ẹnikẹ́ni tó bá pé orúkọ Olúwa òun ni a gbàlà, òun ni Paul yálò láti inú Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 22. Gbogbo ènìyàn ní ìgbàlà wà fún, gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pé orúkọ Olúwa ni. Kò ní í fi ṣe mo jẹ́ Júù àbí òun yìí ṣe Júù, kò ní í fi ṣe bóyá dúdú ni mí àbí pupa, kò ní í fi ṣe bóyá Yorùbá ni mí àbí Haúsá, kò ní í fi ṣe irú ẹ̀yà tí mo jẹ́, kò ní í fi ṣe bóyá mo mọ̀wé àbí wọn mọ̀wé, kò ní í fi ṣe bóyá mo lówó àbí wọn ò lówó. Ẹ má gbàgbé wípé nínú ẹ̀kọ́ wa ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí, Paul apọ́stélì ó fìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo ènìyàn láì ní fi ṣe ẹ̀yà tàbí èdè ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Tí gbogbo ènìyàn bá sì ti ṣẹ̀, gbogbo ènìyàn náà ló nílò ìgbàlà. Ọ̀nà kan ṣoṣo sí ìgbàlà òun náà sì ni
ọ̀nà ìgbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Kristi, èyí tí Ọlọ́run ti fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Eléyìí ló wá fi ìyàtọ̀ hàn gedegbe láàrin òdodo tòfin àti òdodo gbàgbọ́. Òdodo tòfin àwọn ọmọ Ísírẹ́lì nìkan ló wà fún. Òdodo tòfin ó gbára lé iṣẹ́ pípa òfin mọ́. Òdodo tòfin ó dára lé òdodo ara ẹni tí Bíbélì ló dàbí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òdodo tòfin ó dára lé pípa òfin mọ́, kò sì lè gbánilà. Bẹ́ẹ̀ ni ó sì fààyè lẹ̀ fún gbéraga àti ìgapá pé mo ń ṣe èyí tàbí mo ṣe èyí nì. Ṣùgbọ́n òdodo ti ìgbàgbọ́ kì í ṣe Júù nìkan ló wà fún, gbogbo ènìyàn ló wà fún. Ó sì gbára lé ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ó sì ń fi òdodo Ọlọ́run fúnni. Ó ń fúnni nígbàlà. Ó sì mú kí èèyàn ké pe orúkọ Olúwa kó sì yin Olúwa lógo. Nítorí náà, ìwọ olùgbọ́ mi ní òní, ìgbàgbọ́ nínú Jésù nìkan òun ló fúnni ní ìgbàlà. Ìdí nìyẹn tí àwọn bàbá wa nínú ìgbàgbọ́ fi máa ń kọrin, ìgbàlà ọ̀fẹ́ la mú wá tí Jésù fẹ́ jẹrẹ̀ ṣe, ìgbàlà ọ̀fẹ́ la mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ọ̀fẹ́ ni ìgbàlà, gbogbo ènìyàn ló sì wà fún, ṣùgbọ́n ìgbàgbọ́ la fi ń gbà. Ohun gbogbo tó yẹ k'Ọlọ́run ṣe ló ti ṣe bí mo ti sọ fún wa, ṣùgbọ́n ó kù sọ́wọ́ èmi àti ẹ. Ojúṣe wa ni ká fi ìgbàgbọ́ wa ká fi gba ìgbàlà yìí. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tóun náà ti lọ tẹnubodò tó ti mú mi nìyẹn. Ìyẹn sì tẹ̀ wá síwájú sí abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, èyí tá a pè ní ìṣe pàtàkì wíwàásù ìhìn rere. Ìṣe pàtàkì kíkéde ìhìn rere. Ìṣe pàtàkì pípolongo ìhìn rere. Ìyẹn sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkẹtàdínlógún tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó parí sí. Róòmù orí 10 ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹtàdínlógún ó kà báyìí wípé, ǹjẹ́ wọ́n wá ti ṣe ké pe ẹni tí wọn ò gbàgbọ́, wọ́n á sì ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ rí gbọ́, wọ́n á ṣe gbàgbọ́ láìsí ohun wàásù, wọ́n á ṣe wàásù bí kò sí pa rán wọn. Gẹ́gẹ́ bá a ti kọ pé ẹsẹ̀ àwọn tí ń wàásù ìhìn rere àlàáfíà ti dára tó àwọn tí ń wàásù ìhìn ayọ̀ ohun rere, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gbọ́ ìhìn rere, ló ti gbọ́ ìhìn rere. Nítorí Àìsáyà wípé Olúwa ta ni ó gba ìhìn wa gbọ́. Ǹjẹ́ nípa gbígbọ́ òun ni ìgbàgbọ́ ti ń wá, àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, a rí àpọ́stélì Paul tó ń fi hàn àwọn ọmọ Ísírẹ́lì tí ò tí ì gba Jésù lólúwa àti olùgbàlà wọn ọ̀nà sí ìgbàlà. Ọ̀nà tó sì ń fi hàn wọ́n sí ìgbàlà yìí kì í ṣàwọn ọmọ Ísírẹ́lì nìkan ni wọ́n lè tọ̀, gbogbo èèyàn jákèjádò ayé ló lè tọ̀ ọ̀nà kan náà tí ó sì ní ìgbàlà. Ọ̀nà kan ṣoṣo tó sì lọ sí ìgbàlà òun náà ni gbígbé òdodo ara ẹni tì, òdodo òfin tì sẹ́gbẹ̀ẹ́ kan, kí a sì ké pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìkẹtàlá tí a parí ẹ̀kọ́ abala kejì wa sílẹ̀ kan sì sọ wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa là á gbàlà. Gbígbé òdodo ara ẹni tì sẹ́gbẹ̀ẹ́ kan, òdodo òfin ìṣeféfé asán, kíké pe orúkọ Olúwa fún ìgbàlà, òun nìkan ní ọ̀nà láti gbà ní ìgbàlà. Ṣùgbọ́n ìbéèrè wá ni wípé Paul na àwọn ìbéèrè bí oríṣìí mẹ́rin jáde fún wa láti fi hàn wá àwọn nǹkan tó ṣe kókó, àwọn ìgbésẹ̀ sí ìgbàlà. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé kó o ké pe orúkọ Olúwa, ṣùgbọ́n ìbéèrè ni wípé ẹni téèyàn ò bá gbàgbọ́ séèyàn lè pè é. Ilẹ̀ abala àkọ́kọ́, ìbéèrè tábala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹrìnlá ń béèrè lọ́wọ́ wa, ǹjẹ́ wọ́n wá ṣe ké pe ẹni tí wọn ò gbàgbọ́? Ẹni èèyàn ò bá gbàgbọ́ èèyàn ò lè ké pè é.
so ìyẹn fi ìṣe pàtàkì ìgbàgbọ́ hàn wá wípé kó o tó lè ké pe Olúwa fún ìgbàlà rẹ, nǹkan àkọ́kọ́ ni pé o ní láti gba Olúwa ń gbọ́. Gbígbàgbọ́ níbẹ̀ ó sì túmọ̀ sí wípé ó túmọ̀ sí gbígba Jésù Kristi. Ó túmọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì, ó túmọ̀ fún wọn pé kí wọ́n gba Jésù Kristi ti Násárẹ́tì ní ọmọ Ọlọ́run, kí wọ́n gbà á ní Mèsáyà tọ́lọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì, kí wọ́n gba ikú àti àjíǹde rẹ̀ gbọ́ pé ó kú ó sì jíǹde fún ẹ̀ṣẹ̀ àwọn ni. Ìdí nìyẹn tí ẹsẹ̀ ìkẹsàn àti kẹwàá tá a kà lẹ́ẹ̀kan tí ibi tá a ti mú ẹsẹ̀ láti rántí ẹ̀ wá fi tẹnu mọ́ wípé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù lólúwa tó o sì gbà á gbọ́ lọ́kàn rẹ pé kíni, pé a jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. So ìgbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Kristi, nínú ìfaraẹnirúbọ Jésù Kristi, òun ní ń fúnni ní ìgbàlà. Ṣùgbọ́n yàtọ̀ fún ìgbàgbọ́, ìbéèrè míì tún jáde ní abala kejì ẹsẹ̀ ìkẹrìnlá. Ìbéèrè sì ni pé wọ́n á ṣe gba ẹni tí wọn ò gbúrò rẹ̀ rí gbọ́. Ìgbàgbọ́ ṣe pàtàkì, ṣùgbọ́n bo ni ìgbàgbọ́ ó ti wá? Ntí ènìyàn bá ní ìlóye rẹ̀, ǹdẹ́yìn ọ̀gbọ́n ń pa rẹ̀, ọ̀rọ̀ téèyàn ọ̀mọ́ ń pa rẹ̀, èèyàn ò lè gbégbésẹ̀ lórí rẹ̀. So kéèyàn tó lè gbégbésẹ̀ ìgbàgbọ́, nǹkan àkọ́kọ́ ni wípé èèyàn nílò láti kọ́kọ́ gbọ́ kí ni ń lọ. So ẹ má gbàgbé bí a ti bẹ̀rẹ̀ o, ó ṣe kókó láti ní ìgbàlà kéèyàn ké pe Olúwa. Ṣùgbọ́n ẹnikẹ́ni ò lè ké pe Olúwa láì jẹ́ wípé ó gba Olúwa yẹn gbọ́. Kò sì ṣeé ṣe kẹ́nikẹ́ni ó gba Olúwa gbọ́ láì jẹ́ kó ti gbọ́ nípa Olúwa tẹ́lẹ̀tẹ́lẹ̀. So èyí ń fi hàn wá ìṣe pàtàkì wíwàásù ìhìnrere ọ̀rọ̀ Ọlọ́run, pé àwọn èèyàn ní láti gbọ́ ìwàásù yẹn. Nígbà wọ́n bá gbọ́ ìwàásù yẹn, gbígbọ́ ìwàásù yẹn òní ò rí ìgbàgbọ́ wọn dìde. Ìdí nìyẹn tí ẹsẹ̀ ìkẹtàdínlógún níbi tí a ti mú orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí fi wípé nípa gbígbọ́ nígbàgbọ́ tí ń wá. So akéde ọ̀rọ̀ Ọlọ́run ṣe kókó nínú iṣẹ́ ìgbàlà. Gbígbọ́ ọ̀rọ̀ ìhìnrere Jésù Kristi ó ṣe kókó nínú iṣẹ́ ìgbàlà. Ṣùgbọ́n akéde ọ̀rọ̀ Ọlọ́run, so ẹnikẹ́ni lè kàn jáde lọ kọ́ máa kéde ọ̀rọ̀ Ọlọ́run rárá o. Ìdí nìyẹn tí abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkẹrìnlá àti abala àkọ́kọ́ ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún fi ní wọn ó wá ṣe gbọ́ láìsòun wàásù, láìsákéde. Wọn ó wá sì ṣe wàásù bí kò ṣe wípé arán wọn. Akéde gbọ́dọ̀ wà, ṣùgbọ́n kì í ṣe ẹnikẹ́ni tó bá rí náà ni ó kéde. Ọlọ́run ní máa yan àwọn akéde, ń sì máa rán wọn nípasẹ̀ ìjọ rẹ̀. Akéde ìránra rẹ̀ Ọlọ́run ní máa rán, ṣùgbọ́n máa ṣe bẹ́ẹ̀ nípasẹ̀ ìjọ rẹ̀ ni. Gbogbo ẹni ó bá sì ti gba Jésù lólúwa àti olùgbàlà wọn, òun ni Ọlọ́run rán. A sì rí àpẹẹrẹ eléyìí bí Ọlọ́run ṣe máa ń pe èèyàn akéde tí ó sì rán wọn nípasẹ̀ ìjọ. Nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Pọ́ọ̀lù tó kọ̀wé tá à ń kà yìí gangan àti Bánábà, èyí tá a lákọsílẹ̀ rẹ̀ nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 3 àkọ́kọ́. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ wò ó. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 1 sí 3. Bíbélì ní àwọn wòlíì àti àwọn olùkọ́ni sì ń bẹ nínú ìjọ tí ó wà ní Áńtíókù. Bánábà àti Símónì tí à ń pè ní Nígérì, àti Lúkìwọ̀ ará Kírénì, àti Mànáínì tí a tọ́pọ̀ pẹ̀lú Hẹ́rọ́dù Kárátákì, àti Sọ́ọ̀lù. Bí wọ́n sì ti ń jọ́sìn fún Olúwa, tí wọ́n sì ń gbààwẹ̀, Ẹ̀mí Mímọ́ wípé, ẹ gbọ́ dáadáa o, Ẹ̀mí Mímọ́ wípé ẹ ya Bánábà òun Sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ tí mo ti pè wọ́n sí. Nígbà tí wọ́n sì ti gbààwẹ̀, ìyẹn níjọ Ọlọ́run, tí wọ́n sì ti gbàdúrà, ìyẹn níjọ Ọlọ́run, wọ́n gbé ọwọ́ lé wọn, wọ́n sì rán wọn lọ. Ọlọ́run ní máa pè, ìjọ ní máa rán wọn lọ. So a rí i wípé akéde ṣe kókó nínú kíkéde ọ̀rọ̀ Ọlọ́run.
Jésù Kristi Olúwa wa ó sì ti pè gbogbo àwọn ọmọ ẹ̀yìn nígbà tó jíǹde nínú ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 22 títí dé 20. Ó ní gbogbo agbára lọ́run àti ní ayé la ti fi fún mi. Nítorí náà ẹ̀yin ọmọ ẹ̀yìn mi, ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, ẹ sì máa rì wọ́n bọmi ní orúkọ Baba àti tọmọ àti tẹ̀mí mímọ́. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín títí tó fi dé òpin ayé. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì bákan náà ni orí 1 àṣẹ 8 ó ní ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ sì máa ṣẹlẹ́rìí mi ní Jerusalem, ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí fi dé òpin ayé. Eléyìí ló mú kí Paul Àpọ́stélì kó wá lọ sínú ìwé wòlíì Àìsáyà orí 52 ẹsẹ̀ 7, èyí tí ó yálò nínú orí 10 ìwé Róòmù ẹsẹ̀ 15 nígbà tó wí pé gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. Ohun tá a kọ tí ń tọ́ka sí òun ni Àìsáyà orí 52 ẹsẹ̀ 7, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ẹsẹ̀ àwọn tí ń wàásù ìhìnrere àlàáfíà ti dára tó àwọn tí ń wàásù ìhìnrere ìhìn ayọ̀ ohun rere. Ṣé ẹ rí Àìsáyà orí 52 ẹsẹ̀ 7 yẹn? Ó ní í ṣe pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ tá a sọ nípa Mèsáyà, ẹni àmì òróró Ọlọ́run tí ń bọ̀ láti wá dá àwọn ọmọ Ísírẹ́lì nídè. Ó sì ń sọ nípa àtìparun tí ń bọ̀ wá bá gbogbo àwọn ọ̀tá àwọn ọmọ Ísírẹ́lì, àti bí ẹni àmì òróró yẹn ó ti bẹ̀rẹ̀ tí ó máa ṣèjọba ní Jerusalem. Ó ń sọ̀rọ̀ nípa Mèsáyà, ẹni àmì òróró tí ń bọ̀. Paul Àpọ́stélì wá ń sọ bí wípé bí irú ìròyìn ẹ̀ ṣe jẹ́ láyé Àìsáyà bó ṣe jẹ́ ìhìn rere fún àwọn ọmọ Ísírẹ́lì tínú wọn ń dùn sí pé olùgbàlà ń bọ̀ tí ó gbà wá lọ́wọ́ ìjọba Róòmù àti àwọn ọ̀tá àwọn, bẹ́ẹ̀ ni ìhìn rere ìgbàlà tí Jésù mú wá ó jẹ́ ìhìn rere ayọ̀, ìhìn rere àlàáfíà, èyí tí a gbọ́dọ̀ mọ́ kéde fún gbogbo ènìyàn kí wọ́n lè gba àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run fún ìgbàlà ọkàn wọn. Àwọn wo wá ní ìgbàlà yìí wà fún? Paul Àpọ́stélì ó jẹ́ kó yé wa wípé gbogbo èèyàn ìgbàlà yìí wà fún, ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló ti gbà á. Èyí ló tún mú kó lọ sínú ìwé Àìsáyà míì, wòlíì Àìsáyà orí 53 ẹsẹ̀ àkọ́kọ́ tó fi yá lò nínú orí 10 tá a ti ń kẹ́kọ̀ọ́ ìwé Róòmù ẹsẹ̀ 16 nígbà tó ní ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ló gba ìhìnrere gbọ́, nítorí wòlíì Àìsáyà wípé Àìsáyà 53:1 ẹsẹ̀ 1 ní tọ́ka sí, nítorí wòlíì Àìsáyà wípé Olúwa ta ni ó gba ìhìn wa gbọ́. Níhìn láyé ìgbà wòlíì Àìsáyà bó ṣe múra kankan tó wàásù tó, kì í ṣe gbogbo àwọn ọmọ Ísírẹ́lì wọn gbàgbọ́. Bẹ́ẹ̀ náà ló sì wà títí dìsinyìí, kì í ṣe gbogbo àwọn tí wọ́n ti gbọ́ ìhìn rere wọn gbàgbọ́. Ṣùgbọ́n ìpè Ọlọ́run fún wa nínú ẹ̀kọ́ yìí ni pé a gbọ́dọ̀ fi tàwọn tí wọ́n gbọ́ tí ò gbàgbọ́ ṣe pé ká wá pẹnu wa mọ́. A gbọ́dọ̀ máa kéde tí gbogbo àwọn tí ò gbà ó fi gbà ni. A gbọ́dọ̀ pẹnu wa mọ́, a gbọ́dọ̀ dákẹ́. Ìdí ni wípé níbi tí ẹsẹ̀ tí ẹ̀kọ́ wa ti parí, ẹsẹ̀ 17 nípa gbígbọ́ onígbàgbọ́ tí ń wá. Bá a bá pa ẹnu wa mọ́ tá a sọ̀rọ̀ ìhìn rere mọ́, àwọn èèyàn ò ní gbọ́. Bí wọ́n bá sì gbọ́, wọn ò ní gbàgbọ́. Nítorí náà ojúṣe ìjọ Kristi, ojúṣe ọmọlẹ́yìn Kristi kọ̀ọ̀kan òun ni láti kéde ìhìn rere ìgbàlà fún gbogbo ayé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan sì ni láti gba ìhìn rere ọ̀fẹ́ náà, èyí tí a fi ń fúnni nípa ìgbàgbọ́. Gbogbo ènìyàn ló sì nílò ìhìn rere yìí, torí gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Níbi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ á fa ẹ̀kọ́ bíi 5 jáde tí a gbọ́dọ̀ dìmú ká sì ṣiṣẹ́ lé lórí kánkán láti sìn lọ. Àkọ́kọ́ òun ni wípé jẹ́ kí ìgbàlà àwọn ará àti ìyekan rẹ kó jẹ́ ológún. Jẹ́ kí ìgbàlà àwọn ará àti ìyekan rẹ kó jẹ́ ológún. Ìgbàlà àwọn ènìyàn Ísírẹ́lì, èyí tí
Paul apọ́stélì jẹ́ kan nínú wọn. Ó jẹ Paul lógún là ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Ó sì ń gbàdúrà. Ṣé gbogbo àwọn ará tiẹ̀ náà ló ti gbàgbọ́ nínú Jésù? Ṣé gbogbo ìyekan rẹ ni? Ṣé gbogbo àwọn aráàlú rẹ ti gba Jésù? Ṣé gbogbo àwọn ará orílẹ̀-èdè yìí ti gbà á? Ṣé gbogbo àwọn ará ilẹ̀ yìí ti gbà á? Ẹ̀kọ́ yìí ọ̀sẹ̀ yìí ń kọ́ wa wípé kí ìfẹ́ ọkàn gbogbo àwa tá a ti gba Jésù lólúwa àti olùgbàlà wa kó jẹ́ kárí kí gbogbo ènìyàn tó yí wa ká káwọn náà gba Jésù lólúwa àti olùgbàlà wọn. Ẹ̀kọ́ àkọ́kọ́ láti dì mú mi ká sì ṣiṣẹ́ lé lórí láì yẹsẹ̀. Ìkejì ó ní wípé ìgbàlà nípa àgbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù òun nìkan ni. Kì í ṣe nípa aṣẹ́, kì í ṣe nípa òdodo ara ẹni, kì í ṣe mímọ̀ ṣe. Nípa ìgbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Kristi nìkan lẹnikẹ́ni lè nígbàlà. Ẹlẹ́ṣẹ̀ ò lè gbára ẹ̀ là. Kò sí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe láyé yìí tí ó fi lè gbára rẹ̀ là àfi tó bá fi gbàgbọ́ rẹ̀ sínú ikú àti àjíǹde Jésù Kristi. Ó ṣe pàtàkì kí òye yẹn yé wa dáadáa. Ìkẹta òun náà ni wípé ìkéde ìhìn rere Jésù sí ìgbàlà ohun tó ṣe kókó jù láyé yìí ni. Ẹ̀bùn tó ṣe pàtàkì jùlọ tó lè fún yàn láyé yìí kì í ṣe kó kọ́lé fún, kì í ṣe kó rọkọ̀ fún, kì í ṣe kó fún un lóúnjẹ, kì í ṣe kó ralẹ̀ fún. Kò sí ohun tara tó fi fún èèyàn yóò lọ. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì, ẹ̀bùn tó ṣe pàtàkì jùlọ tó lè fún èèyàn láyé yìí ó ní kó sọ̀rọ̀ ìhìn rere fún, ìhìn rere Jésù Kristi. Iṣẹ́ yìí lolúwa sì gbélé ìjọ rẹ̀ lọ́wọ́. Iṣẹ́ yìí ló gbélé àwa ọmọ ẹ̀yìn lọ́wọ́. Torí náà ẹ jẹ́ ká jí gìrì sí iṣẹ́ yìí láti ta gbogbo èèyàn lọ́rẹ ìhìn rere Jésù. Ẹ má jẹ́ á dákẹ́, ẹ má jẹ́ á kùnú láti pe àwọn èèyàn sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ wọn nínú ikú àti àjíǹde Jésù. Ǹjẹ́ ẹ wá mọ̀ kókó kẹrin òun ni pé ẹ ṣẹ̀ṣẹ̀ nílò láti lọ sẹ̀mínárì kẹ́ tó ṣèyí o. Ẹ ṣẹ̀ṣẹ̀ nílò láti lọ ilé ẹ̀kọ́ àwọn wàásù kẹ́ tó lè kéde ìhìn rere o. Ohun tẹ́ ẹ nílò ojú wípé ìgbàgbọ́ tẹ́ ẹ gbà ẹ pín pẹ̀lú ẹlòmíì. Ìmọ́lẹ̀ Kristi tó ti tàn sínú ayé tiyín ẹ tàn sínú ayé ẹlòmíì. Bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́ wí mọ́ ẹ wí. Kì í ṣàwa là ń gbà yàn án là. Iṣẹ́ ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ kọ́ yín. Ẹ má bẹ̀rù, ẹ má sojo. Ẹ fi ìgbàgbọ́ sọ ohun tẹ́ ẹ mọ̀ nípa Jésù tó ti ṣe láyé yín. Bẹ́ẹ̀ ṣe bá pàdé ẹ pín pẹ̀lú ẹlòmíì. Agbára ẹ̀mí mímọ́ yóò sì ràn yín lọ́wọ́ láti jèrè ọkàn fún Kristi. Lọ́nà karùn-ún fún ìparí òun ni wípé ìjọ Ọlọ́run nílò láti túbọ̀ ṣakitiyan nípa ríran àwọn ajínrere jáde gẹ́gẹ́ bí ìjọ Áńtíókù ti ṣe nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 1-3 tá a kà lẹ́ẹ̀kan tí wọ́n rán Bánábà àti Sọ́ọ̀lù jáde àti Paul apọ́stélì jáde lọ kéde ìhìn rere. Ìjọ Kristi lónìí àwa náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ rí èyí tá ń kọ́lé fúnra wa tá ń kó AC sí un? Ìyìn sọ pé ọ̀dà o ṣùgbọ́n gbogbo ẹ̀ ọ̀tàn ayé ìní ọ̀bà lọ. Ẹ má jẹ́ á wá ìtura ara wa mọ́, ẹ jẹ́ á wá ìgbàlà àwọn ẹlòmíràn. Iṣẹ́ tá a gbélé wa lọ́wọ́ nìyẹn. Ọlọ́run ó sì ran èmi àti yín lọ́wọ́ láti ṣiṣẹ́ náà. Ohun tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí dálé lórí nù. Ẹni ọba létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fáwọn àjọ. Torí náà mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́, wọ́n mọ̀ ọ́n ṣe èyí tó kù. Àdúrà mi ni pé bá a ti ń kẹ́kọ̀ọ́ yìí nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa kọ̀ọ̀kan lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó tún ṣí wa níyè, yóò sì ràn wá lọ́wọ́ láti fi ẹ̀kọ́ yìí sínú ìṣe, láti mú ìgbàlà àwọn ará àti ìyekan wa àti gbogbo èèyàn jákèjádò àgbáyé láti mú un lọ́kùnkúndùn. Torí pé gbogbo ènìyàn ní í ṣègbé, ọ̀pọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ní í ṣègbé láyé ìta wà yìí. Ohun tó sì mú kí iṣẹ́ yìí jẹ́ àìgbọ́dọ̀ mọ́ ṣe òun ní ìpè látòkè. Àṣẹ Jésù wípé ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo.
ohun tó mú iṣẹ́ ìdí àgbọ́dọ̀ mọ́ ṣe òní wípé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yí wa ká tí ibi gbogbo tó ti kúnnú ayé lónìí ó ń fi hàn wá pa nílò láti kéde ìrere ju tàtẹ̀yìnwá lọ. Àwọn ìpè láti ìsàlẹ̀ ọ̀run náà sì ń sọ gẹ́gẹ́ bí ẹ má gbàgbé Lásárù àtọlọ́rọ̀ nígbà tí ọlọ́rọ̀ dé inú iná tí ń pariwo pé bàbá Abraham bá rán Lásárù lọ kó lọ sọ fáwọn èèyàn mi arákùnrin mẹ́rin tó kù kí wọ́n yí padà kí wọ́n gbà yín rere gbọ́ kí wọ́n mọ̀ wá bá mi bí mo wà yìí. Ṣùgbọ́n bàbá Abraham sọ fún wọn wípé wọ́n ní ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi àtèmi náà tí ń bá yín sọ̀rọ̀ wọ́n ní wa ní tí wọn ò bá ti gbọ́ ti wá àwọn náà lọ́run àpáàdì. Torí náà ìpè ojúṣe tiwa àti tèmi àti tiyín ò ní láti má dákẹ́. Ọlọ́run ó sì ràn wá lọ́wọ́ láti mọ́ kùnú láti sọ ọ̀rọ̀ ìhìnrere fún àwọn ẹlòmíràn. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a ti máa pàdé, mo fà yín lé Olúwa lọ́wọ́, oore ọ̀fẹ́ Kristi yóò tó fún yín. Ó dìgbà o.